mẹ́rin tó ní yóò ká méjì sókè báyìí yóò sì máa fi méjì rìn. wọ́n tún wá gbóúnjẹ fún pé ìwọ ẹran yìí wá gba oúnjẹ pé lásìkò tó bá sàfẹ́ jẹun ó sá tiẹ̀ ká owó méjì yòókù lẹ̀ kọ̀mọ̀ kálẹ̀ o. ẹsẹ̀ méjì ni ewúrẹ́ fi ń rìn nínú mẹ́rin ó sì ká méjì yòókù sókè báyìí ó sì ń lọ ó tún débi ara ògiri ó kọ́kọ́ fọwọ́ tì ògiri pé àpáàdì tó dojú kò giri tó giri ní í sè ń gbòóyá ó tún kù ń bẹ̀ ó tún lọ rèé bólówó rẹ̀. gbogbo bẹ́rẹ̀ yìí ṣe ń rìn káàkiri tó kábíyèsí kò fi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rìn o ẹsẹ̀ méjì péré òun ló fi ń rìn ó sì ká méjì òkè ó yá lísì bá ń gbé fídíò ẹran àdìtú ìfẹ́ pẹ̀lẹ́ ẹran abàmì ẹ ti wo fídíò ẹran yóò ṣogbo ẹran àdìtú ló kó eléyìí àbí tá à ń sọ òye ẹran àdìtú ẹ ti gbọ́n paṣẹ ẹranko sì nìyàn mo ti mú sítórì ẹran àdìtú wá láàárọ̀ yìí ọmọ nàìjíríà ẹ máa bọ̀ lórí Facebook Splash FM 1055 live Splash FM 1055 live ẹ wá wo fídíò ẹran àdìtú tó ní ẹsẹ̀ mẹ́rin tí sì ń fi ó ní ẹsẹ̀ méjì ọwọ́ méjì ṣùgbọ́n ẹ mọ̀ pé báwọn ẹran ṣe máa ń rìn wọn ò mọ̀ da mẹ́rẹ̀ẹ̀rin délẹ̀ ni ṣùgbọ́n ní tiẹ̀ méjì ní fi ń rìn ń bẹ̀ o ó sì ká méjì yòókù òkè ṣé ẹ gbàgbé tẹran lẹ́sẹ̀ mẹ́fà tá a gbé ń dì ó nì oríṣiríṣi àdìtú ní ṣẹlẹ̀ nínú ayé òun ò ní mẹ́fà ń tiẹ̀ mẹ́rin náà ni ṣùgbọ́n wò pé mẹ́rin ti pọ̀ ju jẹ́ máa fi méjì kí n máa fi ṣe action kí n máa sì fi méjì rìn ó yá jẹ́ káwọn èèyàn wò lórí Facebook Lizzy ó yá ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ flowbus jẹ́ ká lọ síbi àdìtú ẹran tí ń fẹsẹ̀ méjì rìn àdìtú mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé ẹ kú kalẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa títóbi Elédùmarè ọ̀kan tún rèé o ẹ wo ewúrẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń sọ wọ́n ní ẹran ayé ni àwọn kan tilẹ̀ sọ wọ́n ní ẹran àwọn àgbà ni títóbi rẹ̀ Elédùmarè ló jẹ́wọ́ títóbi rẹ̀ ewúrẹ́ tó ń fẹsẹ̀ mẹ́rin rìn ó di tó ká méjì sókè ó ń fi méjì tó kù rìn bí ènìyàn. àdìtú. ọ̀rọ̀ ewúrẹ́ yìí ya gbogbo ará àdúgbò lẹ́nu àwọn ènìyàn sì ń pè wò ó wọ́n bẹ́ẹ̀ ni wọ́n rọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n ti dá kí ẹran yìí lè máa rìn bí ewúrẹ́ ṣùgbọ́n kò ká ọwọ́ méjì tó kù sílẹ̀ o ṣe ló rìn bí ènìyàn. àdìtú. wọ́n tún gbóúnjẹ fẹ́ràn yìí o pé látàrí tí wọ́n bá gbóúnjẹ fún un á lè rìn bí ewúrẹ́ ohun tá à ń pè ládìtú rèé ohun tó ya ènìyàn lẹ́nu ohun tí ènìyàn ò lè ṣàlàyé ohun tó fà á òun ni wọ́n ń pè ládìtú. àdìtú. ọmọ nàìjíríà wọn lóhun tó yà àyàn lẹ́nu ohun téèyàn ò lè ṣà ẹ wá worun gbọ̀n tí ń bẹ lágbọ̀n ẹran yìí ṣé olówó rẹ̀ mọ́ bá wọn mọ́ bá tírìmù ẹ̀ ní ó ti di àgbàlagbà ẹran ẹ wo ìwo rẹ̀ bó ṣe gùn sọ́bọ́lọ́lú ẹ̀yìn ẹ ti rí pé ẹran tó ti dàgbà ni wọn ò mọ̀ọ́mọ̀ pa ni wọ́n lọ gbẹ́gi rẹ̀ lérè sínú mùsíọ̀mù ni olówó rẹ̀ yóò ti máa fi gbowó báwọn àbí tá à ń sọ òye àwọn èèyàn wàá máa wò ládùúgbò ni pé afẹ́ lọ rèé wo ẹran ìyá yìí ìyá nǹkan ó ti trend nítorí ẹran o àbẹ́ẹ̀rí ìyá rẹ̀ náà tí ń gbóúnjẹ tẹ̀lé kí ó sì ń fẹsẹ̀ méjì tẹ̀lé olówó rẹ̀ ń sì ń fẹsẹ̀ méjì tẹ̀lé kí kò sì kọ́ méjì yòókù lẹ̀ àfi bíi fíìmù kódà gan-an kó tiẹ̀ ṣe pé wọ́n tiẹ̀ tírénì rẹ̀ gan-an ni pé yá kásẹ̀ méjì sókè ṣé ó lè ka sókè dé lẹ́vù yìí débi pé ntí fídíò yìí lò ó mọ̀ tó bí ìṣẹ́jú méjì ẹran yìí ò sì kásẹ̀ ẹlẹ̀ bí sì ṣe ń lọ tí ń bọ̀ ó sá ká méjì òkè náà ni kábíyèsí Elédùmarè àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé bí wọ́n bá ń sọ fún ọ pé àdìtú láyé ayé kásẹ̀ kan lẹ̀ ó kù kàn ọkàn yóò kù náà o tó lẹ̀ mọ́ ibi èèyàn bá rìn dé ìní ọ̀mọ̀nà dé o bí n bá ń sọ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé ẹ lè má fẹ́ gbàgbọ́ ṣùgbọ́n ń gbẹ̀ bá fojú ara yín rí i ńlẹ́ fi mọ̀ wípé eléyìí mọ̀ ọ́n ṣe fíìmù in tó mọ̀ ṣẹlẹ̀ rí láìfù mọ́ ni sáàrí kí ẹ kó kámẹ́rà wọlé ẹ sì rí kí ẹ mọ̀ pé action kó dàbí wọn kó kámẹ́rà wọlé gan ẹran sáà ni àbí èèyàn ló wọ máàsì àní dààmú àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ abàmì là ń rí lójoojúmọ́ ìkan tún rèé o ọmọ nàìjíríà ẹ mọ láǹfààní àti wòyún lọ àdìtú tó ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ gbẹ́dá níbi tí ìkan nínú àwọn